wọ́n bá fún tó dúdú díẹ̀ gbọ́dọ̀ wà níbẹ̀ ǹjẹ́ ó níjọ́ kan tínú yín bàjẹ́ jù láti bàtẹ́ tí ń ṣiṣẹ́ èrò yìí. Ó yẹ jẹ́ ká gbọ́ ẹ ní kí gbogbo ara lé gbọ́ pátá. Actually wọ́n ní kò sí bóyá máa dá tí ò ní sí èyí tó lè dá lóhùn ibẹ̀ gẹ́gẹ́ tí mo ti sọ ní ọwọ́lọ́wọ́ báyìí mi ì tí ì ṣe professional táwọn mi ò tí ì ṣe ògbóǹtarìgì nínú iṣẹ́ yìí dáadáa ní àmọ́ níbi tí mo wà yìí mo mọ̀ wípé èmi náà ti ṣe díẹ̀ nínú ìlú. Ọjọ́ tí inú mi kọ́kọ́ máa bàjẹ́ jù nínú iṣẹ́ rí ni ọjọ́ tí mo kọ́kọ́ fẹ́ lọ ṣiṣẹ́ fún èèyàn. A ti jọ sọ̀rọ̀ friends o, òkè o, àwàdé. Mo wá lọ ṣiṣẹ́ òkè kẹ̀dẹ̀ fún mi lórí ẹ wá fún mi ní 2K. Mo wò pé 2K bíi ti báwo ṣé wọ ọkọ̀ lélẹ̀ owó tí ò tẹ̀ tó wọ ọkọ̀ mi tó máa gbé mi padà síbi tí ẹ ti ní pé kí n ti wá ṣiṣẹ́ ọ ní iye táwọn ní